bá mi fọ̀ sí mi ìfìyà jẹ́ mi ìsìnkú ọkàn mi mo mọ́tò pé kí n má náwó sí. báwọn ọmọ ẹ́ńjìnì ó takú ẹ ṣeun jàre. bí ṣe débẹ̀ ẹ̀ ń sìn náà ni ìyá ni mo fi lọ́wọ́ nǹkan kò lè fi kú lé. èmi Kámúrì ni. Kámúrì ni. ṣé kò mọ ṣe báyìí kó tó. ó ń jà mo ṣe ń bọ̀ ṣe láì dí ànípa ẹni sá. yóò ṣiṣẹ́ gbogbo táà náà ẹ jẹ́ ìjọ ilé náà. mo tiẹ̀ ti fẹ́ tà láti pe rìwáyà mi. ẹ jẹ́ ìgbìyànjú ẹ yóò ti ṣẹ́ṣẹ́. mo wo pé rìwáyà tó ti ṣe tó mú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo ẹ máa wo wọ́n sà tó lóko. sorry sir ẹ pẹ̀lẹ́ sà mo ṣe wíkẹ́ wà very careful nìyẹn bóyá kẹ ẹ ní sùúrù sà ẹ ló rìwáyà báwo ni nǹkan. ẹ start ẹ wò. sálàfíà ni rìwáyà. fẹ́ pọ̀npù máa ń ṣe wèrè bẹ́ẹ̀. mọ́tò mi ó kàn já kó ti lọ paná mọ́ mi lọ́wọ́ lọ́nà sáìtì nìyẹn sáìtì mo gbà ń jẹ ta ẹ jọ. ṣe rí ẹ wá bá mi bẹ̀ jọ. wo bí kiri ó wà ní abáyé ok thank you. ẹni ó mú 12 dání. máa bọ̀. mú 12 tàbí 18 dání. tó bá ti ó máa kó irinṣẹ́ òun iṣẹ́ rẹ̀ náà ló bá mi sábìsì. yóò ṣiṣẹ́ nìkan wá ń ṣe báwọn náà ni. ẹ ní sùúrù sà ẹ ní sùúrù. ṣe rí ẹ bá ti ṣe nísìn ẹ bá ń fọgbọ́n start ẹ wò kí n lè mọ bóyá kí ni pọ́ǹpù epo ẹ̀. ẹ má wọrí ẹ fílẹ̀ ẹ má wọrí. sorry sir nǹkan tí mò ń sọ náà ni ẹ má wọrí ẹ fílẹ̀. ìwà báwo ni nǹkan ṣàlàfíà ni báwo ni ẹkúṣẹ́ bí ṣe ń bọ̀ ń sin tòsí ìgbà náà mo dé tó bẹ́ẹ̀ sí já kó dẹ̀ paná mọ́ mi lọ́mí ó gbé mi rí páàkì dáadáa gan. ẹ̀pẹ̀lẹ́ bá mi wo kíní táǹsì tiẹ̀. ẹ fílẹ̀ ẹ má wọrí ó máa sí ẹ má wọrí. ṣé ẹ máa ń pàṣẹ rìwáyà ni. tètè ẹ̀kọ́ bí mi ọba mi nípa ẹ̀ wọ́n láwọn láì jẹ́ àpá ẹ̀ má iṣẹ́ tiẹ̀ lọ má wọrí ẹ̀yẹ fílẹ̀ àwọn ọ̀ṣọ́ ara ẹ̀dí mílítírì ní tẹ́sípáàsì. àwọn oníṣẹ́ ọwọ́ ni. ẹ jẹ́ n rí yín jà ẹ̀sìn sà. ọlọ́run ò ní dààmú wa pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀ nira padà ṣe bú o. ẹ rí i ti ń dán i ti ń dùn àìní dán mọ́ ọlọ́run lè gbé báyìí. kò síbi táyé gbà mú un. ṣé n gbọ́dọ̀ mi báyìí. à ń bi àwọn àgbà náà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ní mọ̀ ọ́n wọlé téyìn yìí fúnra. bí àwọn owó téyìn ẹ̀sìpẹ́ kí wọ́n máa ná. ọmọ ọ̀dọ̀ àgbà ni ọ́ kí ọ rí irú tí ń ṣẹlẹ̀ yìí tí mọ́tò mọ́ bàjẹ́ lójú ọ̀nà kò sáà ṣe bá ń gbà tàbí ẹgbẹ́ kò ní. kò sí nǹkan kan wọn kò sí ṣe débẹ̀ náà ló kàn ṣe fún jà. iṣẹ́ àwọn àtìláwí nù wọ́n ti máa ń yọ síyàn nù owó tọ̀rọ̀ kàn ní sí lọ́sùn sàmì. ó ti parí security yẹn ni ó ṣe bákan ó yọ kalẹ̀ ní security. ok thank you ó ṣe wọ́n bá mi sọ̀rọ̀ lọ́wọ́ níjọ́ fún mi sọ̀ mí nì. security ló yọ. ẹ fún un lẹ̀ fún un. ọmọkùnrin yóò kan àbùkù nítorí fẹ́ẹ́ mi tẹ̀ splash. ẹ má wọrí ẹ fílẹ̀. torí jẹ́ ń gbìyànjú kí n bọ̀ ṣe iṣẹ́ kan bọ́ bá wò mí dáadáa ọ̀ṣárì tí mo fẹ́ bọ̀ ṣe ní ẹ̀tọ́ ọjà tá a fi pọnmọ àpọ̀jù làwa máa ń pọnmọ tíá bí n bá pọ̀n wọ ní kú ọ ò ní rùn tọ́rọ̀ mi yé níbọ̀ gbìyànjú iṣẹ́ kan orí ológìnní mẹ́sàn-án la máa ń lò fọkùnrin àmọ́ tó bá jẹ́ obìnrin orí ológìnní méje ni. bàbá ìwọ̀n àbọ̀ wá ojú ẹkùn ẹyọ kan kí ló máa pẹ́ wọ́n ní ojú ẹkùn iná ìwé ẹkùn oòrùn. ó lẹ́jú máa rí yẹn. sójú ẹkùn àwọn ọ̀gbà ọdẹ ń bẹ tí mo bá wá wárú rẹ̀ lórí tí ó kàn ṣe kókó dùn bẹ́ẹ̀ lọ́rọ̀ owó tí ó sì ná èyí ṣe nǹkan tí ó ṣe bí wọ́n bá rí 250,000 mọ́ rò púpọ̀ o torí tí n bá parí iṣẹ́ yìí fún ọ 250 million yẹn fi gbé wá fún ọ. wáò ó kéré jù ọ̀rọ̀ àfẹ́ńsà mẹ́jọ. ìdán nìyẹn. ìdán gẹ́gẹ́. máa wọ táwọn máa wọ sí máa jáyé jù. bàbá ìgbé ẹjọ́ ó tó máa ṣẹlẹ̀ jọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí jáde bá mi sọ ó wà very important àdúrà tiẹ̀ náà gbà sí. ẹni ní ó gbé ọ̀kadà àwọn abẹ́lẹ̀ alẹ́ tí ẹ láǹfààní tó yìí rẹ̀ ń dákọ̀ gbáko. ẹ má wọrí ẹ fílẹ̀. ṣẹpẹ́ tó ní kí mi mú pé mi bá mi sọ ẹ mo ní tẹ̀sí ní ẹ̀kan sá o. ìbàjẹ́ fún ọ jayé gan bàbá. torí bí ayé yìí ó bá dà bọ́rọ̀ téèyàn bá ń ṣe ó ti wọlé tì mí. ẹ máa wo ìbìlẹ̀ kí lọmọ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mú dàlú. bàbá ìfìyẹ́dà àmì nǹkan tẹ́ bá mi sọ ìgbọ̀ngàn ní iṣu. 250,000 tí o bá san 250,000 250 million ní èsì gbé wá fún ọ. lọ́wọ́ kan. fún yíyẹ wò àfi bí ojú ẹkùn ò bá ṣe á sì máa rí ojú ẹkùn ẹyọ kan ṣoṣo 199,000 kọ́ lọ́mọbìnrin pé ń jẹta.
ẹ̀yin lẹ máa ṣe gbogbo calculation yẹn tèmi ni pé ìwà sí àwọn tọ́jú gbogbo bá dé ọ̀sẹ̀ yẹn tó wá yìn mí láwo. ká tiẹ̀ tó máa sọ̀rọ̀ lórí yẹn pẹ́ tí ẹ rí mi attend sí mi náà ó yẹ kí mi náà sọmọ náà gẹ́gẹ́ bí ààrí pé mo jẹ tọwọ́ mi ò ní káàsì lára stabilizer ló domi lẹ́ẹ̀kan torí bí máa nídìí àzà yẹn ṣẹ́gẹ́ mi máa lè tẹ nǹkan kan síbẹ̀. àṣà bíbó ọ̀dẹ̀ àṣà làṣà sí nǹkan fẹ́ ṣe. account number bí bank. àṣẹ òṣìṣẹ́ yìí kẹ̀kẹ́ lọ́wọ́ rẹ̀ ní káàtì ẹ̀fẹ́ nílẹ̀. kò sí nǹkan kan lára mi báyìí ṣẹ́gẹ́ mi sì mò ń lọ sí sáìtì mi ní sórí. ẹ̀yin àkáǹtì náà dà ṣé mo wá lè rí báyìí gẹ́gẹ́ nǹkan sí i. ọmọ gbàgbé mi á ní báyìí ọmọdé àmì ìlè gbàgbé ọmọ ọ̀dọ̀ àgbà ní mi ọ̀rọ̀ tẹ́tí ẹ̀ bá mi sọ yẹn mo ní láti wá rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ gan. ọ wà gbádùn mi torí kọ́ tó dé mo bọ̀ pẹ̀lú ẹbù kan kalẹ̀. ok sir. tọ́wọ̀ mi ok sir. ẹbù yìí yes sir. a mọ bí a ti sà. díjì wọn ń bẹ lọ́wọ́ mi ìwé tí ń bẹ lọ́wọ́ mi ìwé bẹ́tìs ni ìwé bẹ́tì nàìjíríà ni. ẹ mọ ẹmí ìgbé ẹ̀yin náà máa ń ta kínní ẹ. kí ọlọ́lẹ́yìn rẹ̀ bó ti wà yìí nìyí. àrùbá àdìgbò máa ń ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan lè. àyùbá ṣe dáadáa. lẹ́nu tó bẹ̀ta ìjẹun fún ọ ní kankan mo gbé máa ń yòó wí ni. yóò mọ nínú gbogbo ẹni tó bá ti bá ní yóò mọ nínú nínú ẹkùnrin. Arsenal mi láì. àwọn náà bá kíní ọwọ́ mi jẹ wọ́n ní nàntúwò lọ́wọ́ báyìí. bàbá ẹja fìyẹn lẹ́jẹ̀ ń gbá sáyẹn bá ń kọ́ síbí mo ti lẹ̀ sọ́nà méjì ni. ok sir. 21. ok. iṣẹ́ kan ní wọ́n ránjú mọ́ 21 jàre. àní ẹ má dá lóhùn dáàbì. 53 44 96 04 UBA ni. UBA orúkọ wo ló máa gbé wá. yóò gbé Ifápọ́nlé Ọlọ́rundáre. ok. Jagunlabi Ògúndìran Ṣàngó Pọ́nlé. ọlọ́run ló máa gbé ìgbà tí dáre jẹ ti wà mẹ́ẹ̀ máa gẹ́ ti dáre. ẹ ṣe sà. ọwọ́ mi jẹ ọwọ́ tí mo fi babiláṣà kiri o gbọ́ mi. mo rí bẹ́ẹ̀ dáadáa lèmi náà ṣe máa sọ ọmọ lóàbí. wàhálà tiẹ̀ pọ̀ dé. òwe ni jálẹ̀ tó múra ẹ̀kọ́ ti gan. títí bá ní ìgbà tó lọ́wọ́ kí ọmọ ìgbìlọ̀ bá gbà mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ́ náà. wáyà mo ń bẹ sọ̀rọ̀ mo bẹ bàbá yẹn wọn kọjá bẹ́ẹ̀. ó yẹ dá kó bára rẹ jọ má kó bára rẹ o. mo lè tá láṣẹ. àwọn onídìílẹ̀ báyìí ni òun bá wọn ṣe. sórí tiẹ̀ tó jáde ọmọ lórí ọmọ bọ̀ rí ikọ́ ìkọ́bálá ikọ́ ìpéjò gbogbo bí ẹ bá lọ àlọ́bọ̀ ni ọ ní kiri ògbó ní bẹ́ẹ̀ jẹ́ rẹwẹ̀ ọmọ wà dáa nílẹ̀ náà ọmọ lọ lówó lọ́wọ́ nílò tọ́. eré burúkú láṣẹ náà yìí o ìgbà tíkẹ́ẹ̀tì kọ́nà tẹ̀jẹ́ lè ṣòwò gidi sí mi bá ṣe 200 kó àti ẹ̀ṣẹ̀ kọ́ ṣe 150 wọ́n bá ṣe 150 mo jẹ ẹ̀yẹ onílùbọ́ mo jẹ 5000 nínú ọ̀lẹ́wà gbogbo ọ̀nà bí ṣe sanwó ìyẹn rẹ̀ sí náà mo rè po sílé mo ra ewúrẹ́ mo mọ̀ sí ni ewúrẹ́ máa ń bímọ lẹ́nu ọjọ́ mẹ́ta jẹ́ gbé fífá lọ́nà. mo má ṣe pèlè mi o èmi kọ́ mo ní olú èmi kọ́ mo ní omúlùsà o àti ní òtẹ̀lé Arsenal jẹ́jẹ́ wọ́n lùsà òun náà info tù. ẹ ń ṣe ń jáde wá lọ sí tiẹ̀ ọmọ àlè èmi wọ́n yẹ ọ̀rẹ́ orí bú ọmọ ọ̀ṣẹ́ gírígàgé ó sì tẹ̀ra ìbí international ní ṣojú rẹ ti dá ọmọ àlè gbogbo bóyá ní jáde ẹ̀wọ́n ni wọ́n ń jójú. àwọn ènìyàn mi. ta ló wí ni. Arsenal. irọ́ ni o. 4-2 náà nà wọ́n. irọ́ ìjọba ni wọ́n na ìjọba sínú àìgbọ́ ní wà ń bí ìyàwó gbogbo pé ẹni tí ó kó ìyà jẹ ọ́ lónìí onítọ̀ ṣe wù. tìbí wọ́n sọ fún mi pé wọ́n na Arsenal ní 2-0 lọ́wọ́ ní fọ́ṣà fún mi. wọ́n ti na Arsenal ní 2-0. wọ́n ti na Arsenal ní 2-0. wọ́n ti na Arsenal 2-0. 2-0 náà na Arsenal lọ́wọ́. ẹ̀kí ni wọ́n ń dùn ní. inú tèmi ń dùn ní èmi ó gbọ́ owó tèmi lọ́la ní. orí ẹ̀ burú. kọ́jú lọ Arsenal wá padà wíìnì. ó wíìnì náà ni. bàbá ìjà kọ́lọ̀ mọ́tẹ̀ kí fóònù mi gangan owó Arsenal ti padà wíìnì mo ní mo fi ṣẹ́ẹ̀fù nọ́mbà bàbá yìí bẹ́ẹ̀ mo fi ìdókè tí ṣẹ́ẹ̀fù mi méjì owó ọlọ́run tó gbé mo fi kọ nọ́mbà. hello ṣe ta ló sọ̀rọ̀ sà. àwọn oníṣòro ibi tí bó lọkọ̀ yìí sójú ó. bàbá wo ẹ máa ṣe omi ní mo dúpẹ́ ẹ ṣe gan ojú òní tí ẹ̀yin náà mi dúpẹ́ mọ́tò ti fine. ẹ dákun ìkíní tí mo ibi ìwé tí mo gbá yín tí mo kọ nọ́mbà mi sí. ní nọ́mbà yẹn àtàkáǹtì yẹn in fact ìwé yẹn gan mo ti wà ní ìbá ti ṣe àgbà tí mo ti dé gbòòrò padà bọ̀ ìwé yẹn ní ìdí mọ́ láìpẹ́ ìwà àti ṣe mistake mo lọ.
àní ìwé tí mo ní nǹkan fóònù nọ́mbà mi sí tí mo fi fóònù nọ́mbà sí fún yín ẹ̀dẹ́gbẹ́ bá ń wò ó ìwé ńbẹ̀ tí mo fẹ́ bá wò tíkẹ́ẹ̀tì. mi ìṣú ọ̀pá lè gẹ́ẹ̀tì ìwé yẹn mọ́ sá o. Kí lè rí? ẹ̀kan intẹ́yìn máa ṣe fún mi pé ẹ̀rí send account number yẹn sórí nọ́mbà mi náà máa ṣe nǹkan kan síbẹ̀ tí máa ti wọnú lẹ́ǹsì mi ṣe ń wọlé látàárọ̀ ni fúláì náà mi wà mí tí ìwọnú pálọ̀ mi rọ. ilé ìwé mi mú ẹ̀gbọ́n mi yé ni àdíjíkẹ́tì ti wá ẹ bá ń sọ fẹ́ ní o ẹ bá wádìí wáyà lọ́jà lé bóyá ti lẹ́rìí ìṣẹ̀lẹ̀ ní kókó báyìí nísìnyí. ẹ̀kan send account number máa ju kankan síbẹ̀ àbí ìṣòro kéré jù kí n fún yín lówó káàkiri fún yín 1k ìyẹn mú náà ó máa tún sí nǹkan kan nínú ọ̀dọ̀ yín bẹ́ẹ̀. owó tó ẹ bá jẹ́ nìkan ni kókó àdíjíkẹ́tì ti wá bàbá ti kọ́ sí fóònù mi létí. Kóòtù fóònù mi létí owó mi wọ̀ pé ló fẹ́ jẹ́ ní ẹjọ́ lọ 1,000. ẹni burúkú ń dẹ̀rọ̀ 1,000 ìwé owó tí mo fẹ́ jẹ kí ló dé ta.